ìwọ pẹ́ lórí ọkùnrin, ìwọ tí ògiri tètè kan lè dáadáa, ìwọ tí àtẹ máa ń tó ń sàn tó ń lámi, ìwọ tí nǹkan ọmọkùnrin ẹ kéré, ìwọ tí o mọ̀ ju 2 minutes tó lè lójú 2 minutes lórí ìyàwó ẹ tí ìyàwó ẹ ti ń complain. Man power tó gbádùn òun lélẹ́yìn, kò ní rí bákọ́sùn, kò ní kankan wípé kẹ má mú púpọ̀ nìkan, ẹ má mú kọjá àyè yín nìkan ni. Eléyìí ò ní rí bákọ́sùn, kò ní kankan fẹ́ ṣe fún yín ju pé kó mú kó yín, kó mú yín gbádùn ìyàwó yín lọ, ẹ máa pẹ́ lórí ìyàwó yín. Òun lélẹ́yìn, ewé bomubómú, ewé bomubómú lélẹ́yìn, bomubómú rè, ibi máa ń gbóríge léyìí lọ, wá bí 3 báyìí. Ewé tábà náà wá bí 2 tàbí 3 báyìí. Jẹ́ kí ewé ewúro yẹn ẹ jẹ́ kó pọ̀ díẹ̀, ẹ bá mi gbó mẹ́ta yẹn papọ̀ sínú omi tí ó pọ̀ jù. Ẹ wá bí omi glass cup kan kẹ́ fi gbó, ẹ gbó dáadáa, kẹ́ jẹ́ kó green dáadáa, ẹ gbé kó green dáadáa, wá sí green. Ẹ bá mi yọ, ẹ ra yọ sínú ike kan, ẹ gbé pamọ́. Ẹ máa mu síbí 2 lójoojúmọ́, síbí 2 lójúmọ́. Ẹni má ṣe, ẹni má ṣe, ẹ mu síbí 2 lójúmọ́. Ẹ gbádùn ìyàwó yín, ìyàwó yín gan á gbádùn yín, á lé kó tún lé oko dáadáa. Ó máa pẹ́ lára obìnrin, ó máa pẹ́ lórí obìnrin dáadáa, ó máa pẹ́ pípẹ́ gan, kò ní sí pátá kó máa mú ẹ weak, kò sí pátá tó máa jẹ́ kó máa mí gulegule, pípẹ́ kò sí pátá tó máa àfẹ́ tiẹ̀, kò ní rí bákọ́sùn kankan. Bó ṣe wà yìí, kò ní rí bákọ́sùn kankan, ẹ lọ ṣe. Ẹgbẹ́ ọlọ́run abayín lọ́ra, ẹni bá máa bá sí ẹ fídíò wa, ẹ sí ẹ rí. Ẹ kàn wọ́ọ̀sì, ẹ kàn dá wò, ẹ ń dá wọ́ọ̀sì lásán ni. Ẹ bá wa like, ẹ bá wa sí ẹ. Àwọn sọ wá fọ́lọ́run. Tó bá yá, ọlọ́run á jẹ́ wá agbára ẹ̀. Ẹ̀yin tẹ́ ń wò tẹ́ ń like, ẹ ṣé àdúpẹ́. Ẹ̀yin tẹ́ ń wò tẹ́ ń mójú kúrò, ẹ ṣé àdúpẹ́. Tó bá yá náà fọwọ́ tọ́ kàn yín pé ó yẹ kẹ́ ẹ like wa. Jùmọ̀ tẹ́lẹ̀ ti wò yẹn, ẹ bá wa like ẹ. Ẹ bá wa sí ẹ.